Kí ni ìràwọ̀ ẹ sọ nípa health ẹ gangan lọ́jọ́ tòní tí ń ṣọjọ́ Friday August 28 ọdún 2026 tá wà nínú èyí. Èyí tẹ̀ ń wò mí ẹ bá ń share fídíò yẹn pín kó jẹ́ òun àtàǹfààní fọ́pọ̀ ènìyàn kẹ́sì má gbàgbé láti follow wa látàrí pójoojúmọ́ là ń post irúfẹ́ fídíò báyìí fún olùọmọ aráyé. Oníràwọ̀ iná tó kàn yan Harry tàbí láàrin March 21 sí April 20 púpọ̀ ní lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ó fẹ́ máa rẹ̀yìn bákan káàrin fẹ́ dàbí ìgbà pé ó wíìkì díẹ̀díẹ̀ ó lè ṣe ní bí ìgbà pé kẹsùn ó sì máa dàbí ìgbà pé ẹ kọ̀ lie down ẹran júlẹ̀ kalẹ̀ ní oorun kankan wáyé ẹ kí ìsàrà lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yẹn lè free stressful lọ́jọ́ tòní bákan bẹ́ẹ̀ sì ni ẹ lè nílò immunity lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí ẹsẹ̀ lè fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní dájúdájú gbẹ jìnnà sáwọn oúnjẹ tó tutù ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ mọ tí pọ̀ ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní bákan náà sì rí èyí ó gbọ́dọ̀ pọ̀ ju energy drink náà jìnnà sí lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹ try láti so ohun tó tóbi 7 to 8 hours lọ́jọ́ tòní láti rí ìbídìí mú system yín ẹ sì tí ẹsẹ̀ yín bọnú omi tó lọ́wọ́rọ́ ilé máa rìn lọ́wọ́ dáadáa oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 joint pain àwọn nǹkan tó dàbí poor blood flow lè wáyé lọ́jọ́ tòní òtútù lè mú yín díẹ̀ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ yíyó lè wáyé lọ́jọ́ tòní fọ́pọ̀lọpọ̀ yín. Dájúdájú gbẹ jìnnà sí àwọn nǹkan bíi soft drink ẹ jìnnà sí bíi ṣúgà jíjẹ púpọ̀ ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ wà position kan fún ìgbà pípẹ́. Bákan náà ẹ try láti wà àwọn aṣọ tó ṣe é pé ó máa wà comfortable lára yín kò ṣe tó máa fún yín jù tó máa affect blood flow yín lọ́jọ́ tòní kẹ́kẹ́ sára. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọ̀pọ̀lọpọ̀ yín joint pain lè wáyé lọ́jọ́ tòní bóònù yín lè wíìkì bákan ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kẹ́ ní skin rashes díẹ̀ ẹ jìnnà sí ibi flower jíjẹ bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà sí iyọ̀ púpọ̀ ju bó ṣe yẹ lọ àbí ṣúgà púpọ̀ ju bó ṣe yẹ lọ lénìí ó dára kẹ́ jí lòwúrọ̀ kùtù kẹ́ dúró sínú oòrùn fún bíi 15 minutes lè máa ràn yín lọ́wọ́ láti fún yín vitamin D èyí máa jẹ́ kí egungun yín kó tó strong dáadáa lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni kẹ́ cream ara yín dáadáa lénìí torí body dryness oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọ̀pọ̀lọpọ̀ yín waist yín hips yín lè máa ròyìn bákan lọ́jọ́ tòní ẹsẹ̀ lè máa ròyìn lọ́jọ́ tòní ó sì ṣeéṣe kó ṣe é pé tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tàbí tẹ́ bá ń rìn kó tètè máa rẹ̀yìn tẹ́ bá kan ẹ rí dájú pé jìnnà sí ọtí mímu àwọn nǹkan tó dàbí òróró epo púpọ̀ ju bó ṣe yẹ lọ lórí oúnjẹ kò dára tó bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ jẹ́ kí iyọ̀ àbí magí kó jẹ oúnjẹ yín lọ́jọ́ tòní jọ̀wọ́ try láti ṣe exercise dára lọ́jọ́ tòní oníràwọ̀ iná tó gbóná ìrìlẹ̀ tàbí láàrin July 23 sí August 22 ọ̀pọ̀lọpọ̀ yín emirod jẹ̀díjẹ̀dí toilet infection STD ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ lè wáyé lọ́jọ́ tòní tẹ́ bá kíyèsí ara ẹ jìnnà sí àwọn oúnjẹ tó ṣe é pé ẹ̀ tí ẹ mọ bọ́ ṣe pilẹ̀ bí ká máa róúnjẹ kiri yàrá jẹ jìnnà sí lọ́jọ́ tòní omi tí ò clean dáadáa àti ọtí mímu ẹ jìnnà sí lọ́jọ́ tòní kẹ́rí dájú pé maintain good hygiene oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí lower back pain fẹ́ wáyé fún yín lọ́jọ́ tòní ògòrò ẹ̀yìn kó máa ròyìn bẹ́ẹ̀ sì ni ọ̀nà fún yín lè nídìí omi dáadáa lọ́jọ́ tòní bí ìgbà pé kẹ́ máa mú mi bí ìgbà pé ọ̀nà fún yín á tètè máa gbẹ ó sì ṣeé ṣe kí acid ara yín kó fẹ́ gòkè dáadáa lọ́jọ́ tòní lè bí kí ẹnu yín máa dàbí ìgbà pé ó ń kó lọ́jọ́ tòní ẹ mú mi dáadáa lọ́jọ́ tòní láti lè flush kidney stone yín dáadáa lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí àwọn nǹkan tó jọmọ́ à ń kó máa gíjù sí ọbẹ̀ à ń kó yọ̀jù sọ́bẹ̀ lọ́jọ́ tòní ẹ jìnnà sí carbonated drink ẹ sì jìnnà sí ẹran màálù jíjẹ lọ́jọ́ tòní kò dára tó bákan náà at least kẹ́tìkà láti mú mi tó tóbi 2 to 3 litre yín lè máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní ẹ sì gbọ́dọ̀ hold ìtọ̀ yín ju bó ṣe yẹ lọ ẹ gbọ́dọ̀ sí ìtọ̀ mọ́wá ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní ẹ rí dájú pé tọ̀ lásìkò títọ̀ bá ń gbọ̀n yín oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọ̀pọ̀lọpọ̀ yín inú rírun lè wáyé lọ́jọ́ tòní bọ́dì yín lè wíìkì bákan ó ṣeéṣe kí ẹ máa yàgbẹ́ gbuuru bẹ́ẹ̀ sì ni ara yín lè máa pa àwọn oúnjẹ kọ̀ọ̀kan lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ ṣe oúnjẹ jẹ láwùjọ ẹ má jẹ oúnjẹ níbi tó ṣe é pé ẹ tiẹ̀ mọ bọ́ ṣe pilẹ̀ rárá bàbá àwọn oúnjẹ jẹ káàkiri ọ̀dọ̀ màmá pùtù ní ọ̀dọ̀ igbó ọ̀dọ̀ àwo ni ẹ kíyèsára lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan bíi mílíkì kò fi bẹ́ẹ̀ bá àgọ́ ara yín mu lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni nǹkan tó tájú bó ṣe yẹ ló lè ṣàkóbá fàgọ́ ara lọ́jọ́ tòní ẹ ṣáà mú mi dáadáa lọ́jọ́ tòní lè máa ràn yín lọ́wọ́ púpọ̀ oníràwọ̀ mi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín lè ní heart racing bákan àyà yín lè máa ga sókè ga sílẹ̀ ẹ lè máa mí hẹlẹ́hẹlẹ́ bákan mímí yín lè rí bákan lọ́jọ́ tòní pàápàá tẹ́ bá stress ara yín ọ̀pọ̀lọpọ̀ yín upper back pain lè wáyé lọ́jọ́ tòní ó sì ṣeéṣe kó ṣe é pé díẹ̀ díẹ̀ á tètè máa rẹ̀yìn ṣẹ́ṣẹ́ṣẹ́ ẹ ṣiṣẹ́ díẹ̀ àárẹ̀yìn lọ́jọ́ tòní ẹ kíyèsára pẹ̀lú àwọn oúnjẹ tó jọmọ́ oúnjẹ tó ṣe é pé wọ́n ti dín gbẹ ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí ìgbà polówó ju bó ṣe yẹ lọ rẹ kí sára pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí energy drink lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí lè affect heart rate yín lọ́jọ́ tòní kẹ́ kí ìṣọ́ra púpọ̀ bákan náà sì rí ẹ rí dájú pé ṣe ọ̀sáìsì kẹ́sì jókòó in a rightful way bẹ́ẹ̀ sì ni kẹ́ dúró kẹ́ má yẹ̀ sí ẹ̀gbẹ́ ju bí ó ṣe yẹ lọ kó má bí kí sáìdì ara kan kó máa fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣeéṣe kí nǹkan tó jọmọ́ bí àwọn heartburn kó fẹ́ wáyé lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹ́ fi gbígbà pé àyà yín gbígbà pé ó di fáwọn kankan gbígbà pé káyà yín máa ga sókè bákan ẹ̀ tẹ lọ́sà tẹ́lẹ̀ ó ṣeéṣe kí ọ̀sà náà kò búrẹ́kẹ́ díẹ̀ lọ́jọ́ tòní ẹ jìnnà sí pé à ń jẹun ní òru dúdú lọ́jọ́ ti tòní bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí àwọn nǹkan tó bá ti ta ju bó ṣe yẹ lọ pàápàá bí ẹran tó láta ju bó ṣe yẹ lọ bákan náà sì rí ẹ jìnnà sí bí ẹ̀mí mu pẹ̀lú ẹ jìnnà sí
flower jíjẹ ju bó ṣe lọ lọ́jọ́ tòní. Ẹ sì gbọ́dọ̀ stress ara yín ju bó ṣe lọ àbí sọ̀rọ̀ rẹpẹtẹ àbí argue lásìkò tẹ́ bá ń jẹun kò bá ìlera ara yín mu rárá. Ẹ rí dájú pé ẹ jẹun lásìkò tẹ́bí bá ń pa yín gangan, bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ mumi tó wọ̀n díẹ̀ yìí máa wọn inú yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tá a bí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí àyà yín kó fẹ́ dàbí ìgbà pé ó dì bákan, kẹfẹ́ ní chest tightness bákan. Ikọ́ lè wáyé lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín ọwọ́ lè máa ròyìn bákan lọ́jọ́ tòní, pàápàá bí ọrùn ọwọ́ tẹ́ bá ti type jù àbí tẹ́ bá ti stress díẹ̀ ju bó ṣe lọ. Ó sì ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹfẹ́ ní àìbalẹ̀ ọkàn díẹ̀díẹ̀ bákan lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí àwọn kan tó jọ mọ́ coffee tó bá ti pọ̀ ju bó ṣe lọ, tàbí caffeine àbí energy drink, ẹ jìnnà sí lọ́jọ́ tòní. Bákan náà sì ré, ẹ jìnnà sí à ń jẹ flower ju bó ṣe lọ lẹ́ni. Ẹ ṣe exercise dáadáa lọ́jọ́ tòní. Lẹ́yìn tẹ́ bá sì stress ara yín, ẹ try láti sinmi díẹ̀ kẹ́ tún tẹ̀síwájú níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tá a bí láàrin January 20 sí February 18. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ohun yín kó fẹ́ dàbí ìgbà pé ó ha bákan lẹ́yìn tẹ́ bá rojọ́ ju bó ṣe lọ. Bẹ́ẹ̀ sì ni ọrùn lè máa ròyìn bákan, pàápàá tẹ́ bá tọrùn kọ̀dọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ju bó ṣe lọ. Bákan náà sì rí párí lè máa ròyìn, eyín lè máa dùn yín bákan, àwọn gums lè máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ẹ sì ṣọ́ra sí tẹ́ bá ń jẹ nǹkan bíi egungun, ẹja, ẹ kíyèsára lọ́jọ́ tòní kó má ha yín ní ọ̀nà fún. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ kíyèsára pẹ̀lú sore throat lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí àwọn nǹkan tó bá dàbí àwọn oúnjẹ tó ti ní òróró ju bó ṣe lọ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí ká máa mu Pepsi láàárọ̀, Mirinda lọ́sàn-án, àwọn nǹkan soft drink bẹ́ẹ̀ yẹn jìnnà sí lọ́jọ́ tòní. Bákan náà sì rí ẹ jìnnà sí ice water ju bó ṣe lọ lọ́jọ́ tòní àti sweet tòun ti ṣúgà, àwọn nǹkan dídùn ẹ jìnnà sí lọ́jọ́ tòní kò bá lè rárá yín mu. Ẹ sì má ṣe rush oúnjẹ yín jẹ lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ro Pisces tá a bí láàrin February 19 sí March 20. Ọjọ́ tòní ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹfẹ́ experience bí nǹkan bí orí fífọ́, ojú dídùn tàbí kó dàbí ìgbà pé ẹ fẹ́ ní lack of clarity bákan, kẹ́ máa ro nǹkan kẹ́ máa ríro. Bákan náà sì rí àwọn kan tó dàbí scratch àbí rashes lè fẹ́ wáyé lójú yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe káwọn nǹkan bí ìgbà kò fẹ́ déédéé ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, bí ìgbà pé ẹ̀ ń fi feverish bákan. Ẹ jìnnà sí oúnjẹ tó bá ti ta ju bó ṣe lọ, sì ni ẹ jìnnà sí àwọn nǹkan tó jọ mọ́ hot alcohol. Bákan náà sì rí ẹ jìnnà sí kí iyọ̀ máa pọ̀jù ní oúnjẹ àti kí magí máa pọ̀jù ní oúnjẹ, kò dára lọ́jọ́ tòní. Bákan náà sì rí ẹ jìnnà sí pé stress ara yín ju bó ṣe lọ, abẹ́ ń bínú àbí ju bó ṣe lọ, èlé lè bí HPP fún yín, kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ ṣọ́ omi mu lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ try láti ẹ̀ ti gbójú yín sẹ́gbẹ́ kan kẹ́ tí ẹ̀ wá pàbí kan fún ìgbà díẹ̀ ṣáájú kẹ́ tó tẹ̀síwájú torí ojú yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.